Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu tẹ́ bá tí ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní àkọ́kọ́, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Yeah, I don't envy you at all. The last time we had you, it was a very controversial issue around the Ozo issue, and now yet again a black spot in the work. I'm sure the great work the Nigerian police is doing in Delta, and now destroyed or tempered with this. But let's talk about what exactly happened, and maybe walk us through, because we saw the statement from the DCP, who is the first public relations officer. But let's hear from your end what you know and what we need to know. And in addition to that, please also speak to the appearance of those policemen, whether that is the modus operandi and what unit is allowed to dress like that. All right, I'll start with the issue at hand, which is a very sad issue. Since my 6 years of public relations, this is my most difficult moment, because having an incident that cannot be explained is very difficult. There is no explanation for this. That policeman, I just don't get what I would say was wrong with him. You know, police cannot attribute problems to spirituality, but that may not be far from it, because that's the only explanation that one can give to what he did. Ṣé gbọ́ fídíò tí a jọ wò yẹn? Ẹ dẹ̀ máa rí píkṣọ̀ ọmọkùnrin tí mo gbé síbẹ̀ àti ọlọ́pàá tí ó pa suspect lójú ẹsẹ̀. Àwọn TV station yẹn ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló rí sọ sí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá yẹn, àti pé unit wo làwọn ọlọ́pàá yẹn ti wá, àti pé unit wo ló allow kí ọlọ́pàá máa dress síbẹ̀ yẹn. Ọ̀gá ọlọ́pàá yẹn, PRO ọlọ́pàá yẹn wá sọ wípé láti ọdún 6 tóun ti ń ṣiṣẹ́ ọlọ́pàá, òun ò pàdé irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. Tóun bá tiẹ̀ máa wá sọ pé the only thing tíyàn lè sọ tí ọlọ́pàá yẹn lè sọ pé ó ṣẹlẹ̀ ni pé èdì ni. Òun ló ń pè ní pípé spiritual èdì. Ṣé mọ̀ pé ọlọ́gbọ́n olóye nínú òfin ilẹ̀ wa kò sí nǹkan tó ń jẹ́ ògùn, kò sí nǹkan tó ń jẹ́ spiritual. But nígbà tí ọlọ́pàá yìí ṣìṣe ń sìn yìí, wọ́n fẹ́ máa yí sí spiritual, wọ́n fẹ́ máa yí sí ògùn. Ṣé rí nǹkan tí ọlọ́pàá yìí ṣe, tí ẹ rí tí ó ṣe tó pa èèyàn lójú ẹsẹ̀, ọlọ́gbọ́n olóye kò ṣe máa ṣẹlẹ̀ o sí àwọn Nigerian sójà wa, sí àwọn Nigerian police wa. Wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́, kí ọlọ́pàá gbé ìbọn dání kó máa threaten ẹ pé òun máa pa ẹ́, kò sí nǹkan tó máa ṣe, kò sígbó ní pé òun máa sọ pé like Yorùbá ní agbèfọ́ba ò kí ń jẹ̀bi. Bẹ́ẹ̀ ni kí ń gbọ́ tẹnu aráàlú. Báwo ló ṣe máa ṣẹlẹ̀? Ọlọ́pàá máa mú ẹ dé station, ó máa sọ fún ọ̀gá ẹ̀ nǹkan tó ṣe, ọ̀gá ẹ̀ ò dẹ̀ ní fún ọ láyè láti rojọ́. Shut up my friend, shut up. When I'm talking, you shut up. Ó ní kó dákẹ́, ó dẹ̀ ń rojọ́ ọmọ ẹlẹ́sẹ̀. Ṣé máa dúró àwọn tí ọlọ́pàá ti bá níbi tó ti mọtí tọ́kù ọ̀pọ̀ máa ń rọ̀bà? Ṣé máa dúró àwọn tí ọlọ́pàá ti mú níbi tí ó ti fẹ́ lọ gà kó fún ìyàwó àtọmọ ẹ̀ tí wọ́n kó mọ́wó gà tó dẹ̀ di èrò ẹ̀wọ̀n? Ṣé mọ ẹni tí ọlọ́pàá ti mú lẹ́nu iṣẹ́ ẹ̀ tí wọ́n dẹ̀ parọ́ mọ́? Ó lè jẹ́ kẹ́ni yẹn sọ̀rọ̀. Torí ẹ̀ mo ṣe ní pé ìlú tá wà yìí, báwo ló ọlọ́gbọ́n olóye, báwo ni èèyàn ṣe máa wà tí ní jẹ́ kéèyàn fi ẹnu ara ẹ̀ rojọ́? Ọlọ́pàá tó mú ẹ, òun ló máa rojọ́, òun ló máa kọ nǹkan tí o ṣe sílẹ̀, wọn ò dẹ̀ ní fún ẹ láyè láti rojọ́. Tó bá fẹ́ rojọ́, o ní láti lọ gba agbẹjọ́rò. Ìwúlú wo là ń gbé náà? We are living in a country tẹ́ pé àmòfin tó dè wá, àmòfin tó tú wa. Yes, àmọ́ òfin tó dè wá lùi, àmòfin tó tú wa. Ẹ wò ó lẹ́ẹ̀kan sí, ẹ bá mi dúpẹ́, mo sì ń dúpẹ́ bọ̀ ẹ̀kọ́ IG, ẹ bá wa ṣiṣẹ́ lórí àwọn ọlọ́pàá. Ẹ yọ ipò kúrò ní àlìkámọ̀. Gbogbo àwọn ọlọ́pàá tó wọṣọ dúdú, gbogbo wa nínú pátápátá dúdú ni wọ́n. Tá bá tún máa wò nídà kan àbídà kejì náà, kò kí ń ṣe fọ́ọ̀tì àwọn náà. Báwo lẹ ṣe máa fi ajá ṣọ́lé tí ẹ̀ ní fún lóúnjẹ? Ajá tí ẹ̀ fún lóúnjẹ jẹ́ dìgbòlugi ló máa yà náà. Ẹ kó bọ́lé àwọn pípọ̀ yìí lọ́wọ́, ẹ fún sálárì, ẹ fún olówó oṣù, ẹ fún wẹ́kẹ̀ báwo ẹ fún oníkọ̀ọ́kọ́ ẹ̀ kó bọ́lé wọn lọ́wọ́ kọ́ lọ́ máa protect àwọn aráàlú. Àwọn ọlọ́pàá máa pa jẹ́.
àwọn náà kan náà máa pajẹ ni wọn ò ní rémi pajẹ wọn ò ní rébí mi pajẹ o tẹ bá mọ nǹkan tí ọlọ́pàá ti ṣe tó ti dá ilé sílẹ̀ ní especially ní Nàìjíríà yìí Ọlọ́run wo ẹ máa níbi kọ́ pa ìbọn kúrò ní gbogbo ọlọ́pàá kò yẹ kí ọlọ́pàá máa lo ìbọn kò yẹ kí àwọn ọlọ́pàá máa lo ìbọn torí ìbọn yẹn dàbí pé aṣọ dúdú wọn tọ́wọ̀ ti dúdú tẹ́ ń wò yìí tí ọlọ́pàá bá ti wọ̀ tó kọ̀ ní lógo ọlọ́pàá tí ẹ bá mọ àdúrà àwọn tí ọlọ́pàá ti dá ẹ̀mí wọn légbodò tí ẹ bá mọ àdúrà ilé tí ọlọ́pàá ti sọ ìkorò sí tí ẹ bá mọ àdúrà ilé tí ọlọ́pàá ti sọ ìbànújẹ́ sí pẹ̀lú aṣọ dúdú wọn and you can't talk ó yá ta ló fẹ́ lọ fẹjọ́ ọlọ́pàá sùn ta ni sọ fún mi ó fẹ́ lọ fẹjọ́ kà sùn kà ta ló fẹ́ gbọ́ ẹ àní ẹlòmíì máa dé sí police station báyìí ó fẹ́ report ó máa sanwó báírò àní nǹkan mi ìṣẹ̀lẹ̀ sẹ́lómi láti lọ fọlé ọlọ́pàá but nítorí pé tó bá débẹ̀ náà at the end of the day kò ní rí justice gbà bẹ́ẹ̀ ni kò ní rí justice gbà ọlọ́pàá dẹ̀ mú èèyàn lójú ẹsẹ̀ torí inú tó ń bí ẹni yẹn dẹ̀ sọ fún ẹ pé òun kọ́ ẹ gbé lọ court ẹ gbé lọ station ó dẹ̀ pa lójú ẹsẹ̀ àwọn ẹnìkan tún yìnbọn mo ní fídíò yẹn lọ́wọ́ o ó kọ́ ẹ pé bí a ti bá post ẹ bí Instagram àbí YouTube máa bring ẹ down ni mi ò mọ̀ mo ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ọlọ́gbọ́n olóye o ẹ jọ̀ọ́ ẹ rí òfin ìlú wa kò kí n ṣe Nàìjíríà ò ṣe bàjẹ́ láti ọwọ́ ààrẹ game changer yìí ó ti bàjẹ́ ti pẹ́ tó pé à ń lo òfin tó jẹ́ pé òfin yẹn ò mú àwọn tó ṣòfin mo ní òfin tẹ́ ẹ̀ wò yẹn ẹ̀ka ló mọ lógo òfin tẹ́ bá rí lógo òfin mú ìdá méjì dání ó wá di ojú ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé òfin tẹ́ ẹ̀ wò yẹn kò mẹ́ni tó dá òun ẹ̀nà ẹni tó bá ti lọ kọ́ọ̀tì rẹ̀ máa rí òfin lógo òfin mú nǹkan dání báyìí wá fi dà bójú ó ní pé òfin tẹ́ ẹ̀ wò yẹn kò mọ ẹni tó dá òun but tí àwọn tó dá òfin bá ṣẹ̀ ọ máa ṣí aṣọ lójú òfin máa rí àwọn tó dá tiẹ̀ mọ̀ bí a ṣe ń ṣe ní Nàìjíríà nìyẹn òfin dá àwọn tó ṣòfin mọ̀ ẹni tí ò léèyàn ẹni tí ò lówó ẹni tí ò náírà nìkan lòfin máa ń mú lóòótọ́ o ẹni tó pa mi mọ̀ kan tó ṣe but lójú ẹsẹ̀ àwọn tún èlé ẹ nítorí kó gan fún yín ẹ̀yin ọlọ́pàá tí ẹ̀ bá níbọn mọ́ wọ́n ọ̀nà jáde wò wọ́n á fọ́ ojú gbogbo yín dànù kò kí ń ṣẹ̀yìn là ń bẹ̀rù aṣọ ọrùn yín là ń bẹ̀rù òfin là ń bẹ̀rù ìjọba là ń bẹ̀rù ọwọ́ kò fún ọmọ ṣẹ̀ bàbá máa lọ police station nítorí pé ó fẹ́ gbọmọ ẹ ọlọ́pàá dẹ̀ máa fọ́ etí bàbá ọmọ níṣojú ọmọ kí ló fẹ́ ṣe tó bá tún sọ ọ́ tó máa tẹ̀yìn méjèèjì mọ́lé ṣebí nǹkan tí ọlọ́pàá bá sọ fádájọ́ kan tó bá kọ́lẹ̀ lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ̀yin ìjọba ẹ bá lọ sí correctional center prison kẹ́ lọ mọ àwọn èèyàn kẹ́ pè wọ́n jáde kẹ́ bi wọ́n pé kí ló gbé wọn débi tó gbà yìí ẹjọ́ kan fẹnu àwọn rojọ́ ẹjọ́ kan fi ẹnu àwọn kan fi rojọ́ àwọn ọlọ́pàá yìí kọ́ mú gbogbo nǹkan ẹlòmíín ṣe ẹ̀wọ̀n tẹ́lòmíín ṣe kò nǹkan tó gbóhùn dẹ́wọ̀n ó kàn ń lọ wọn jẹ́ kó rojọ́ sọ́tọ̀ pa wọ́n ti fọ etí ẹ̀ ẹni tó ju ẹ̀ lọ́jọ́ orí ẹni tó pé wò lè pàdé ẹ̀ táwọn náà wọn kò bá sọ̀rọ̀ ó dà pé ṣé ẹ máa ń train ìfọ́tímọ́ṣẹ́ ọlọ́pàá ni ọwọ́ wọn ti yá jù àfi sọ́tọ̀ ẹ̀dẹ̀ tó máa gba ẹmọ mi ẹ̀ máa sáré fọ́yọ̀ lè tẹ̀lé máa tìyàn sínú mọ́tò báyìí sìn eléyìí tó tiẹ̀ ṣẹlẹ̀ báyìí táyì pé fídíò gbé ẹ o ti pààyàn báyìí sí ẹ lọ máa ran kí ló fẹ́ ní kó ṣe ẹ wá parọ́ mọ́ pé ẹ èdì ni ó ké èdì ìyẹn náà wá ń sọ eléyìí náà ti púpọ̀ fídíò ń sọ pé láti bí ọdún 6 tóun ti ń ṣiṣẹ́ ọlọ́pàá nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kẹ̀ àbí tó pé fídíò gbélé tó ṣẹlẹ̀ lójú àì àbí tó pé fídíò gbélé ìjọba ẹjọ́ afẹ́mọ́bí tẹ́jọ́ ẹ fẹ́ dá sí mò ń bọ̀ mi ò tí ì dé.